Ẹ kú dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lórúkọ tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, wọn agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ àìkú mìíràn. Ọba àìkú àìsà àti àdìbàjẹ́. Lónìí ẹ bẹ̀ wá wò, ẹ ṣe ohun ìyanu nínú ayé wa. Ẹ fún wa ní ẹ̀rí tí ó dájú àti ọ̀rọ̀ tá a gbọ́ lónìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn nínú ọ̀pọ̀ Adédára Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ 22 oṣù kejì. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé Ọlọ́run tí kò ní gbèdéke, apá 4. A mú àkọ́sórí wa nínú ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 21. A mú bíbélì kíkà nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 2 títí dé 24. Bíbélì ní ọdún kan níta lórómì orí 3 àti 4. Orin 25 oníṣègùn ńlá. Àkọ́sórí Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 21. Ó sì yí ìgbà àti àkókò padà. Ó mú ọba kúrò, ó sì gbé ọba lékè. Ó sì fi ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n àti ìmọ̀ fún àwọn tí ó mọ òye. Bíbélì kíkà ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 2 dé 24. A ó ṣe pápápá nítorí àkókò wa. Ìkẹta. Nítorí àwọn obìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé, Olúwa wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá o. Nígbà náà ni Jésù gbọ́ wípé àìsàn yìí kìí ṣe sí ikú o, ṣùgbọ́n fún ògo Ọlọ́run kí a lè yin ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀ ni. Jésù sì fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásárù. Ẹ jẹ́ ká wá lọ sí ìkẹtàdínlógún nítorí àkókò wa. Nítorí náà nígbà tí Jésù dé, ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ijọ́ 4 náà. Ǹjẹ́ ọ̀pọ̀ àwọn Júù sì wá sọ́dọ̀ Mátà àti Màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn. Nítorí náà nígbà tí Màtá gbọ́ pé Jésù ń bọ̀ wá, ó jáde lọ ìpàdé rẹ̀, ṣùgbọ́n Màríà jókòó nínú ilé. Nígbà náà ni Màtá wí fún Jésù pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín ni, arákùnrin mi kì bá ti kú. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adédára Adébóyè ní fún wa. Lónìí, bí mo ṣe ń bá ìjíròrò mi lọ nípa ìwà Ọlọ́run Olódùmarè tí kò ní gbèdéke, mo fẹ́ kó yé ọ pé kò sì tún ní ìdíwọ́ láti àwọn àkókò, nítorí pé òun ló ń ṣe ìṣàkóso ìgbà àti àkókò lóríṣiríṣi. Gẹ́gẹ́ bí a ti rí nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, ó ń fi ọba sípò, ó sì ń rọ ọba lóyè bí ó ti wù ú. Òun ló jẹ́ orísun ọgbọ́n gbogbo. Ó ń fi ọgbọ́n fún ẹni tí ó nílò ọgbọ́n, ó sì ń fúnni ní ìmọ̀ fún ẹni tí ó ní ìlò ìmọ̀ye. Mo kéde pé láìka gbogbo ìṣòro tí o lè máa dojúkọ sí, Ọlọ́run tí kò ní gbèdéke tó ṣàkóso àkókò àti àsìkò yóò mú ohun gbogbo padà sí rere fún ìdàgbàsókè rẹ ní orúkọ Jésù. Kò sí ohun tó jẹ́ pé ó ti pẹ́ jù ní ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé àkókò kò lè dá dúró nígbà tí ó bá fẹ́ ṣe nǹkan. Nínú bíbélì kíkà tòní, gbogbo ènìyàn pẹ̀lú àwọn arábìnrin Lásárù rò pé ó ti pẹ́ jù fún Jésù láti ṣe ohunkóhun nípa ọ̀rọ̀ Lásárù nítorí pé ó ti kú. Ṣùgbọ́n Jésù wí pé, èmi kò pẹ́ rárá o. Arábìnrin kan lára àwọn arábìnrin rẹ̀, Màtá, rò pé Jésù kò mọ títóbi ìṣòro náà. Ó wí pé, ní báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní rùn o. Wọ́n mọ̀ pé kì í ṣe pé ó pẹ́ jù fún Ọlọ́run láti fi ògo rẹ̀ hàn. Mo kéde pé gbogbo ìbùkún tí o rò pé ó ti pẹ́ jù fún ìgbésí ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn gbangba rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Obìnrin kan wà tó jẹ́ pé kò lè lóyún. Ọkọ rẹ̀ sì ti ná owó púpọ̀ láti wá ìmúláradá fún àìlèrí ọmọ bí rẹ̀, ṣùgbọ́n kò so èso rárá. Nígbà tó parí, wọ́n lọ sọ́dọ̀ olùkọ́ gíga kan tó pinnu láti ṣe àyẹ̀wò fínífíní lórí rẹ̀. Ó ṣàwárí pé obìnrin náà kò ní ilé ọmọ rárá. Ó pe ọkọ náà sí apá kan. Ó wí pé, kí ló dé tí ìwọ ń fi àkókò rẹ ṣòfò? Ìyàwó rẹ kò ní ilé ọmọ kankan rárá o. Ó lè pèsè ẹyin tí yóò fi bímọ.
gbàgbé nípa rẹ̀, ẹ kò lè bímọ láéláé. Nígbà tó gbọ́ ìròyìn dókítà náà, obìnrin náà rò pé ọ̀rọ̀ rẹ̀ ti di àìnírètí pátápátá. Ṣùgbọ́n ọkọ rẹ̀ wí pé, ìyẹn ni ìròyìn dókítà, jẹ́ kí a lọ gbọ́ ìròyìn Jésù. Ó sì mú wá sí ìpàgọ́ ìjọ ìràpadà RCCG. Nígbà tí mo fi ọwọ́ mi lé, ó ṣubú lábẹ́ ìfàmì òróró náà. Ó sì wà lórí ilẹ̀ fún ìṣẹ́jú 45, 45 minutes. Mo rò pé ó ń sùn ni, nítorí pé ìpàdé náà wáyé ní alẹ́. Ṣùgbọ́n mi ò mọ̀ pé bàbá mi ṣe iṣẹ́ abẹ pàtàkì lórí rẹ̀ ni. Ní ọdún tó tẹ̀lé, obìnrin náà padà wá pẹ̀lú ayọ̀. Ó sì mú ọmọ rẹ̀ wá. Olùfẹ́, mo gbàdúrà fún ọ lónìí pé Ọlọ́run tí kò ní gbèdéke yóò fagilé gbogbo ìròyìn tí kò bá ìfẹ́ rẹ̀ mu nínú ìgbésí ayé rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: Ọlọ́run tí kò ní gbèdéke. Ó ní àwọn ìgbà àti àkókò ní ọwọ́ rẹ̀. Nítorí náà, kò sí ohun tí ó pẹ́ jù láti ṣe fún ọ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ìwọ lọlọ́run tí kò ní gbèdéke. Ọlọ́run o, gbogbo àwọn ìpele ayé mi tí mo ti sọ ìrètí nù, àti lórí àwọn tí kò tí ì fàyè wọn fún ọ tí ó yí mi ká tí mo ti sọ ìrètí nù. Ọlọ́run jọ̀wọ́ jẹ́wọ́ agbára rẹ kí o fi títóbi rẹ hàn. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.